bí mo ṣe kúrò wọ́n bí mi sí kérúbù, lẹ́yìn kérúbù mo lọ sí Anglican, lẹ́yìn Anglican mo lọ sí Catholic, lẹ́yìn Catholic mo lọ sí ECWA, mo tún lọ sí Deeper Life, so lẹ́yìn Deeper Life mo tún padà mo wà ní Sẹ̀lẹ̀, from Sẹ̀lẹ̀ mo tún lọ sí Gospel Faith Mission Àwálá nìyẹn. Ẹni ilé wa kẹ̀lé wọ́n ṣe CAC, Babalọ́lá wálé wa rí tó jòkó sí pàlọ́ wa rí ní Ìgòdàn, so gbogbo wọn yẹn. mo rò pé ẹ ṣe Zion náà rí. Ibẹ̀ náà bí mi sí the whole thing sir. Gẹ́gẹ́ bí question tó sọ, the Lord said go and help them to clean that church. Ni mo fi dé Sẹ̀lẹ̀. Mo ti kúrò náà tẹ́lẹ̀ o, mo dá Trinity Saint Church of Christ sílẹ̀. Torí ìgbà tá gbọ́ ọmọ Ṣọ̀fà bá ń fúnyàn lóyún, ó lóun fẹ́ ṣe bí bàbá òun, eléyìí ṣe gbàyàwó, eléyìí ṣe pààyàn, eléyìí ṣe báyọ̀ sùn lẹ́yìn gbẹgbẹ. We cannot be talking about all this all the time. And I just move out. Then after 1.5 years, the Lord said, èmi kọ́ ni mo ní kó kúrò ńbẹ̀ yẹn o, ó má padà síbẹ̀ o. So àwọn bàbá, àwọn ọ̀gá mi, bàbá Johnson Bámẹ́kẹ́, Ọmọlolú, àwọn Aníṣẹ́rẹ́, àwọn ṣàpọ̀ bẹ́ẹ̀, àwọn bàbá Professor Deyemi, all of them. So we boy good. It's a material in future. But don't máa ń rówó ẹ̀ náà gbà mí pàápàá materials mi. Àbí kò gbé materials ẹ̀ pamọ́ kò gbé torí mọ́tò ní kò máa gbé kẹ̀kẹ́ ẹ̀ lọ́dẹ̀dẹ̀ testimony. Torí without money there is no hope. So títí. And I'm there. Mo ṣe 10 years láàrin Mọ̀ṣọ́. Mo lọ sí Kókó Gbàlà. Mo lọ sọ́dọ̀ Bàbá Sánú. Mo ṣe gbogbo everything. But I'm here today. So this place has been in existence for 30 years, right? It's going to be 30 by October 7. 30 years. Yes, sir. So when you say, ṣé tọ́lọ́kọ́bọ̀ ọjọ́ náà lélẹ̀ àbí? No, ìjọ náà tọ́lọ́kọ́bọ̀ sí mi o. Kò sí tọ́lọ́kọ́bọ̀ mọ́ náà, kò sí tọ́lọ́ sí mọ́ náà, báwo ló ṣe máa fi tọ́lọ́kọ́bọ̀? Ó yẹ Yorùbá òde. Bóyá náírà. Ok, náírà ló máa pè wọ́n tọ́lọ́kọ́bọ̀. Ẹ bá mú 20 wálé, ọmú 10 náírà. Náà àti ẹ̀gbá owó wà lákàntì wọn. Nǹkan tó ti wà lọ́kàn mi, Ọlọ́run kó àwọn èèyàn kan láti ta tó kó wọn mọ́ mi. Àbáníká wọlé yóò tó mílíọ̀nù wọlé wáyé. Ọlọ́run ló lè mọ̀ ẹ́ kí ló kọ́ padà ògbómi fẹ́ gbowó padà. Mi ò sí ìjọba. Ìjọba tó lè bú mi. Síbẹ̀ ń kọ́ kalẹ̀ pé sìmẹ́ǹtì. 300 bags. O lè fọ́lọ́run ní nǹkan tó máa. Ìyẹn ló dàbẹ̀ tó ní problem ní time COVID. Tó wà lọ́sípítù tó ń lo oxygen. Ó lo oxygen for 3 days. Wọ́n fún ní bíìlì 80,000. Wọ́n ní what? So atẹ́gùn tóun ti ń fà símú láti 70 years lọ́fẹ̀ẹ́. So odidi ọjọ́ méje lòun jẹ 80,000. Ó ní láti nílò olóhùn pé títóbi fọ́lọ́run. Ilé tó wà ní Ẹ̀gàn ó lóun ta ọ́fíìsì oxygen fún Lautech. Jeremiah 1:1-5. Then 1 Samuel 16:1-8. Then when you look at the book of John, Genesis 14. Wọ́n nígbà tí Abraham ń padà bọ̀, ó san ìdá mẹ́wàá fún ọba Abisédékì. Then tó bá wọnú Bíbélì, ọba gba ilẹ̀ Nábótì. Ọba ní o, ó ní I'm going to write a letter against him. Bọ́ba gidi ṣe wà lọ́ba burúkú wà láti ìgbà tó ti dáyé. Ọba tó ń bá ṣẹ́wó sùn wà. Genesis 38:15. Ọba yẹn bá ṣẹ́wó sùn. Ẹ tó dẹ̀ pè lásẹ́wó ìyàwó ọmọ ìní. Then nígbà tó ń fẹ́ fi jìbìtì jọba, 1 Samuel 16 from verse 1-10. Ó ní tó bá jẹ́ gbogbo àwọn ọmọ ẹ̀rẹ́ ó Jésè, ọba ò sínú wọn. Wọ́n fẹ́ fi jìbìtì jọba. Ó ní ọba ò sínú wọn. Ó ní dárúkọ elédè ó ní kan wà lórí oko. Ó ní òkè. Dáfídì ó ní àní ìjòkó tí ló máa fi dé. So wòlíì ló máa ń yan ọba. Ó ń ṣe fá. No, Psalm 105, 12, 13, 14, 15. Only due to the fact that they are few in numbers, he warned the king strictly about them. Do my prophet no harms. And give them the normal respect. Then when you look at what he said in the book of 2 Samuel 11, 12, 13, and 18, he said in that 2 Samuel 12, Nathaniel was telling the king, ìkọ̀kọ̀ ṣẹlẹ̀ nínú ààfin yìí o, bí irú ti Ògúnwùsì àti orúkọ tó ṣẹlẹ̀ lọ́wọ́ yìí. Ẹnìkan ti gbàwé, yóò ti gbàyàwó níyàwó síbí yìí o.
o ti báyàwó ọ̀rẹ́ àṣọ gbogbo àwọn obìnrin tó ní kó mọ́ra wọn kò sílẹ̀ tó ti fàájì bẹ́ẹ̀ bíi ti Lámìdí tó kú ìbí inú ẹ̀ náà ni àwọn bọ́ọ̀yì ọba Abẹ́òkúta ẹ̀ mú dání tó bẹ̀rẹ̀ sí gbomọ́lẹ̀ tó rí gímà tó di wàhálà ọ̀nàrà mọ́ ìyàwó Aláàfin tí Pọ́tébù rẹ̀ tó gbogbo mọ́lẹ̀ títí tí gbogbo pátá ya dànù tó di wàhálà tó di kan dáńsì ń tà. Iṣẹ́ àwọn ọmọ yẹn ò tiẹ̀ bẹ̀rù ikú pẹ̀lú pé wọ́n jọ wà ń bẹ̀ náà ni àwọn orí fúlàgì ẹgbẹ́ ara wọn náà ni. So wọ́n fẹ́ dé ààfin ọba ní táìmù kan yẹ kẹ́rù bà ẹ́ ọba fẹ́ sọ